Wallahi tallahi mo fẹ́ràn Vaseleri. This Nigeria where we dey. Now, una no know say una dey set una up. And ta ló fún yín láṣẹ. Ẹ ń gbé mọ́tò. Ẹ ń gbádà. Ẹ ń gbébọn. Ẹ wọnú igbó. Láì gbàṣẹ lọ́wọ́ ìjọba, no be soldier, no be police o. They go up and down. Ẹnẹ́yìn ìrù ẹṣin, àbí ìrù màlúù, àbí ìrù lion àbí ìrù ẹkùn. Tí àwọn Àmọ̀tẹ́kùn dẹ̀ ń wò yìí o, àwọn ọdẹ wà nùgbò o. Nọ́mọ̀nọ́mọ̀ àwọn Fúlàní jẹ́ náà wá yìí. Láyé àtijọ́ la ti mọ̀ pé nùgbò ni Fúlàní ti ń sin màlúù. Náà lọ ká ọmọ nùgbò. Ṣé gbogbo Fúlàní ni bandit? Ṣé gbogbo Fúlàní ló ń kidnap? Ẹ ń fọpọtúnítì gbalẹ̀ bàbá yín padà àbí? Nọ́mà ìjà tẹ́lẹ̀ ẹ̀yìn àtàwọn Haúsá àtàwọn Tunisia ìbára yín fà tẹ́lẹ̀ ọ̀tọ̀. This is bring back our girls, bring back our children. Là ń sọ, kò ń ṣe bring back our land. Igbó kò ń ṣe bí. Èwo ni wọ́n ràn náà, èwo ni distraction àbí kí ló ń pè náà, èwo ni irú ẹkùn. Ṣé ti gbàgbé pé Àmọ̀tẹ́kùn wà ní? Àmọ̀tẹ́kùn ń bẹ o. Ẹni bá fojú dẹkùn inú á gbé. Ẹjẹ́ ń gbé yín débẹ̀ àwọn máa distract ní Nàìjíríà o. Nọ́mà tàbá ní pé ṣé ilẹ̀ dáadé ńlẹ̀ ń já sí ni àbí Fúlàní lẹ̀ ń bájà àbí bring back our girls gangan lẹ̀ ń jà fún àbí Nàìjíríà lẹ̀ ń jà fún. Èwo ni dáhùn sọ pé àwọn kinní kan Fúlàní kan àwọn kinní kan wọ́n gbalẹ̀ bàbá yín. Kí ló kàn án pẹ̀lú ilẹ̀ bàbá yín? Ẹjọ́ ń tó yọ lọ́hùn. Nǹkan tá a fẹ́ kẹ́ fèsì ojú pé bring back our girls Nàìjíríà. Then let government work, let government do their job. It's not about ṣé ẹ gba aṣẹ́ lọ́wọ́ ìjọba ni. Ló bá yá wọn gbé yín wọn ní pé wọ́n mú yín wọ́n tẹ̀dí pé kẹ́ máa rìn. Tí ìjọsí bí mo bá mú ní ẹgbowó nìyẹn òtọ́ ni mo gbọ́n pọ́ ní ẹgbowó tẹ́ ń padà pè. Ṣèkọ́ tó ṣàrí ẹ̀ ẹjọ́ tó yẹ lọ́yìn ọmọ Yorùbá ẹ bá mi sọ fún wọn kọ́ máa lọ wáìnì wa o. Nigeria is our country. We get out to talk. Àwọn máa sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ sọ́kọ́ fún wa o. Ẹ bá wọnú wa máa wọnú yín. Ṣé ẹ gbọ́ ọ̀kan tí mo ní kó jẹ́ kó jó yín ojú pé ṣé ilẹ̀ bàbá yín lẹ̀ ń já sí sìn? Ṣé ẹ máa fọ opportunity yẹn jà sílẹ̀ bàbá yín ni? Èwo ni irú ẹkùn bí ti bá ọ? Ṣé wọ́n pé Yorùbá ló ní Àmọ̀tẹ́kùn ni? Ẹni bá fojú dẹkùn, ẹkùn á jẹ́. Tàbí wọ́n pé ẹkùn lè pẹ́ kó jẹ́ ní ọ̀bọ̀ ẹkùn tó bá kú kọ́ ẹran á jẹ́. Ajá àjẹkùn tó bá kú bẹ́kùn bá jẹ bọ́ẹ̀sì nǹkan á kú. Èwo ni irú ẹkùn níbi támọ̀tẹ́kùn wà. Nọ́mà Gani Adams gangan ni ọ̀gá nọ́mbà 1 nù Yorùbá. Òun níjọba gbéṣẹ́ fún wípé tógun bá ń bọ̀ ń lù. Àbí nọ́mà